àwọn afẹ̀míṣòfò ti tún kọ̀wé sí wọn ní Kwara o. ọ̀rọ̀ náà kò fẹ́ yé ẹnikẹ́ni mọ́ báyìí. ìyẹn ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara ni o. bí àwọn kan ti ń sọ pé àwọn afẹ̀míṣòfò láti inú àwọn igbó ọba ilẹ̀ Haúsá láti Kanji títí dé Zamfara àti Sokoto tó fi já sí àwọn orílẹ̀-èdè míì ló ń wọlé tó ń wá yọ wọn lẹ́nu ní Kwara tí wọ́n sì ti di wàhálà ńlá. bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé kì í ṣe bẹ́ẹ̀ o, bí iná ò bá láwo kò ní í gòkè odò, bí ikú ilé ò sì pani tó dé ò lè pani, pé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí wà láàrin àwọn èèyàn ní gbogbo àwọn ìlú wọ̀nyí, pàápàá àwọn Fúlàní darandaran tí wọ́n ti wà nílùú tẹ́lẹ̀, pé àwọn gan ni wọ́n wà nídìí gbogbo kinní yìí o. àbí ta ni yóò wá ju lẹ́tà sáàrin ìlú láago 2 ọ̀sán bí kì í bá ṣe àwọn tí wọ́n wà nílùú tẹ́lẹ̀, tàbí àwọn afẹ̀míṣòfò kan ni yóò sáré láti inú igbó tí wọn yóò wá ju lẹ́tà sílẹ̀ ni. ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò ní gbogbo agbègbè tí àwọn afẹ̀míṣòfò ti tún wá sọ lẹ́tà sílẹ̀ ní Kwara rèé. bẹ́ẹ̀ wọ́n ti wá ju lẹ́tà sílẹ̀ o, tí wọ́n sì ní kí àwọn èèyàn máa retí àwọn láìpẹ́ rárá, pé àwọn yóò wá láti fi hàn wọ́n irú èèyàn tí àwọn ń ṣe, pé nítòdodo apààyàn afẹ̀míṣòfò tààrà làwọn. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́yìn ìwádìí tí Ismail Usman, Dáre Akọgun àti Toheeb Ọmọ́táyọ̀ ṣe, àwọn afẹ̀míṣòfò yìí ti kọ̀wé sí wọn ní Ìrá, ìyẹn ìlú tó já sí Ìnàjà àti Àhọ́ níjọba ìbílẹ̀ Ọ̀yún. kó tó dìgbà náà ni wọ́n ti kọ̀wé sí wọn ní Dóchígógò, ìyẹn ní Kàyámà, lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ kọlù wọ́n lábúlé Wọ́rọ́ lọ́jọ́ 3 oṣù kejì tá a wà yìí. àwọn èèyàn tó dín díẹ̀ lọ́gọ́sàn-án ni wọ́n padànù níbẹ̀, tí wọ́n sì jí àwọn tó lé ní 40 gbé lọ. pàápàá àwọn tí wọ́n gbé lọ yìí, ẹnìkan ò tí ì rí wọn títí di àsìkò yìí. wọn ò tí ì kó wọn jáde àfi lórí ayélujára tí wọ́n ń fi gbogbo wọn hàn nìkan. bẹ́ẹ̀ làwọn agbófinró ò sì tí ì rí wọn gbà padà lọ́wọ́ wọn. orí ayélujára làwọn èèyàn ti ń wo àwọn tí wọ́n jí kó ní Wọ́rọ́, wọ́n sì wà níbẹ̀ nínú aginjù pẹ̀lú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí títí di bá a ṣe ń sọ yìí. ohun tó sì jẹ́ kí ìjayà burúkú bá àwọn ará àdúgbò náà rèé, tí àwọn míín sì ti ń sá dànù nínú wọn. pàápàá àwọn èèyàn tí wọ́n wà ní Ìrá, Àhọ́ àti Ìnàjà yìí. bó sì tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé àwọn afẹ̀míṣòfò náà kọ ọjọ́ tí wọ́n ń bọ̀ síbẹ̀, tàbí pé àwọn aráàlú náà fura pé wọn yóò wà ní ọjọ́ báyìí, kójú má rí ibi ẹsẹ̀ lóògùn ẹ̀ ni wọ́n fọ̀rọ̀ náà ṣe. kálukú tó lẹ́rù tó fúyẹ́ àti àwọn tí wọ́n lẹ́rù tó wúwo ni wọ́n mú èyí tí wọ́n bá lè mú. wọ́n ń fi ìlú náà sílẹ̀ lẹ́yẹ òsọkà pé ogun àwítẹ́lẹ̀ kò gbọ́dọ̀ pààrọ̀ àwọn. ṣùgbọ́n ìjayà tó wà níbẹ̀ ni pé ṣé kìí ṣe bí wọ́n ti ń sá lọ yìí náà làwọn tí wọ́n ń wá ju lẹ́tà sílẹ̀ yìí ń rí wọn, àti pé ṣé wọn kò ní í mọ ibi tí wọ́n sá lọ ni, tí wọn yóò sì gba ibẹ̀ lọ lásìkò tí wọ́n bá fẹ́ gbé ogun lọ bá wọn. látìgbà tí wọ́n ti mú àwọn tí wọ́n pa àwọn aṣọ́gbó ní igbó ọba Ọ̀yọ́, tí nínú wọn sì ti kà bòròbòrò pé bóde ṣáájú ní Kwara làwọn ti ń da màálùú wá, tí ẹlòmíín sì sọ fún wọn pé bọ́lá ń dúró l'Ógbómọ̀ṣọ́ làwọn ń gbé, tó jẹ́ bí àwọn ti ń ṣọṣẹ́ ní Kwara làwọn ń ṣe lágbègbè Ògbómọ̀ṣọ́. ìgbà náà lọ̀pọ̀ àwọn aráàlú yìí ti ń bẹ̀rù sí i. àwọn agbófinró pàápàá sì ti ń tẹjú mọ́lẹ̀ dáadáa láti rí i pé àwọn ò fi àwọn afẹ̀míṣòfò sáàrin ìlú kí àwọn wá máa fọ́gbó kiri, kí àwọn máa fọ́gbó láti wá àwọn afẹ̀míṣòfò tó wà nínú igbó. ṣùgbọ́n kò jọ pé àwọn aráàlú tí wọ́n kọ lẹ́tà sí pàápàá fẹ́ máa dúró gbọ́ àlàyé kankan lórí ọ̀rọ̀ yìí o, nítorí àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni. àgàgà èyí tó ṣẹlẹ̀ ní Wọ́rọ́, níbi tí wọ́n ti dáná sunlé tí wọ́n sì kó àwọn èèyàn sílé baálẹ̀ tí wọ́n yìnbọn pa gbogbo wọn lẹ́ẹ̀kan. ohun tí wọ́n ń sọ ni pé àwọn yóò rìn jìnnà, bí nǹkan bá sì rọlẹ̀ àwọn yóò padà wá, nílùú bá dahoro. bẹ́ẹ̀ àwọn agbófinró àti àwọn ọ̀gá ológun sọ pé kí àwọn èèyàn yìí má lọ, nítorí lílọ wọn ò ní mú nǹkan kan dínkù, yóò túbọ̀ máa fún àwọn afẹ̀míṣòfò náà ní eegun líle sí i ni. wọ́n ní ohun tí àwọn aráàlú tí àwọn afẹ̀míṣòfò tàbí jàǹdùkú kankan bá kọ lẹ́tà sí báyìí lè ṣe
tí wọn yóò fi ṣẹ́gun wọn náà ní láti kó ara wọn jọ kí àwọn náà bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ kí wọ́n sì máa ṣe ìwádìí láàrin ìlú wọn kí wọ́n mọ àwọn àlejò tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú àti àwọn tí wọ́n bá wá kí wọ́n wá máa wo àwọn tí wọ́n ní ohun ìjà olóró nínú ilé àtàwọn tírìn wọn ò sì mọ́ ní ìlú wọn pé nígbà tí àwọn tí wọ́n ń fún wọn nírò láàrin ìlú náà bá rí i pé àwọn náà ò túra sílẹ̀ àti pé wọ́n múra gidigidi wọn yóò rò dáadáa kí wọ́n tó wá sílùú wọn. Àwọn tí wọ́n ń sọ èyí ní bí àwọn aráàlú Kwara wọ̀nyí bá ń sá fáwọn afẹ̀míṣòfò wọ́n ń fún wọn lágbára sí i ni wọn yóò sì máa halẹ̀ mọ́ wọn tí wọn yóò máa kọ ọ̀rọ̀ rádaràda sínú lẹ́tà sí wọn pé àwọn ń bọ̀ kí kálukú sá lọ. Òótọ́ sì ni èyí o, torí ẹni tó bá rí ohun tí àwọn èèyàn náà kọ sí lẹ́tà yóò mọ̀ pé àwọn tí wọ́n ń kọ̀wé yìí kì í ṣe afẹ̀míṣòfò láti Niger tàbí Cameroon. Àwọn afẹ̀míṣòfò tó wà nítòsí àwọn Fúlàní darandaran tó dọ̀daràn ni. Nínú lẹ́tà tí wọ́n kọ sí wọn ní Ìrá yìí, ohun tí wọ́n kọ síbẹ̀ ni pé láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Nigeria Terrorist Association NTA ni ìwé yìí ti wá. Ká pààyàn, ká jíyàn gbé, ká sì bà ohun tó dáa jẹ́ ní iṣẹ́ tiwa. Kò sí ìlú kan tàbí àdúgbò kan tó bà wá lẹ́rù láti bàjẹ́ o, nítorí a ti máa wádìí dáadáa káàkiri ká tó wá kọlu ibikíbi. A ti gbọ́ nípa ẹ̀yin ará Irá o, wọ́n lẹ̀ lágbára àti pé àwọn kan wà nínú yín tí wọ́n lóògùn láti lè kojú wa. Ẹ máa gbáradì fún wa nígbàkigbà àti lọ́jọ́kọ́jọ́. Kò sí èyí tó kàn wá nínú oògùn tàbí òòṣà yín o. Bí a bá ti kúrò ní Kẹ̀yámà, Irá là ń bọ̀ tí a sì máa dé Ìnàjà àti Àhọ́ pẹ̀lú àwọn ìlú míì tó bá wà lágbègbè yín níbẹ̀. Bí àwọn afẹ̀míṣòfò náà ti kọ lẹ́tà wọn nìyẹn. Àmọ́ láti fi hàn pé kì í ṣe àwọn afẹ̀míṣòfò ọ̀nà jíjìn kan ni wọ́n ń kọ̀wé yìí, ohun tí wọ́n kọ síbẹ̀ náà ni yóò tú wọn fó. Àkọ́kọ́ ni pé àwọn afẹ̀míṣòfò yìí kì í gbà pé afẹ̀míṣòfò làwọn, wọn kì í sì pe ara wọn bẹ́ẹ̀. Ohun tí wọ́n máa ń pe ara wọn ni oníjàádì tàbí oníṣàríà tàbí àwọn tí wọ́n fẹ́ gbalẹ̀ fún mùsùlùmí. Èyí ni pé àwọn tí wọ́n kọ̀wé yìí kì í ṣe ìkankan nínú wọn. Afẹ̀míṣòfò àdúgbò, pàápàá àwọn Fúlàní ìtòsí ni wọ́n. Àmọ́ o, ó lápátí kò lápátí, kò sẹ́ni tí yóò jẹ́ kí wọ́n dojú ìbọn kọ òun, kódà kí tọ̀hún lóògùn ayẹta. Ìyẹn làwọn èèyàn agbègbè náà kò ṣe rosẹ̀ mọ́, tó jẹ́ púpọ̀ nínú wọn ló ń sá lọ. Wọ́n ń kúrò láwọn àdúgbò yìí, wọ́n ń bá ibòmíì lọ ni. Bí aago 2:30 sí aago 3 lọ́sàn-án ni wọ́n sọ pé wọ́n rí lẹ́tà náà níbi tí àwọn ọlọ́kadà ti máa ń dúró gbèrò wọn nítòsí Central Mosque ní ìlú Ìrá, tí wọ́n sì ṣọ̀nà kíá bí wọ́n ti mú un dé ọ̀dọ̀ kábíyèsí. Àwọn tí wọ́n rí kọ́kọ́ rò pé nǹkan eré ni. Ìgbà tí wọ́n ka ohun tó wà níbẹ̀ ni wọ́n rí i pé kì í ṣe ohun tí àwọn lè gbé sọ́wọ́. Ohun tó jẹ́ kí wọ́n lọ mú un bá ọba náà nìyẹn. Bí kábíyèsí ti rí ló tètè sọ fáwọn agbófinró àdúgbò náà. Àwọn yẹn náà sì ti sọ fún àwọn ọ̀gá wọn. Nígbà tí yóò sì fi tó aago 5 nírọ̀lẹ́, àwọn DSS ti dé sí Ìrá, Ìnàjà àti Àhọ́. Kódà bí a ti ń wí yìí, àwọn sọ́jà ti wà níbẹ̀ tí wọ́n wá bá wọn, wọ́n kún agbègbè náà fọ́fọ́ tí wọ́n sì ń retí àwọn afẹ̀míṣòfò tí wọ́n lérí sínú lẹ́tà wọn náà. Kò sí sẹ́ni tó mọ ohun tó lè ṣẹlẹ̀ bí wọ́n bá yọjú. Onínàjà ti ìlú Ìnàjà, ọba Wàhábì Oyètòrò fúnra ẹ̀ sọ pé àwọn ò rírú eléyìí rí o. Ohun tó sì jẹ́ kí àwọn aráàlú máa fẹsẹ̀ fẹ́ rèé nígbà tí wọ́n rí àwọn sọ́jà àtàwọn agbófinró lóríṣiríṣi tí wọ́n ń pòyè àdúgbò wọn. Ọba náà ní látọjọ́bọ̀ Àlàmísì, ìyẹn tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù yìí tí lẹ́tà náà ti dé, tí alága ìjọba ìbílẹ̀ Ọ̀yún sì ti pe àwọn agbófinró wọ̀nyí, àti ìgbà náà làwọn aráàlú púpọ̀ ti ń bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. Kódà àwọn kan ní kí òun náà yẹra o, òun lòun ní òun ò gbọdọ̀ yẹra nítorí gbàmígbàmí kò yẹ àgbà, ẹnìkan ń lé mi bọ̀ wá kò yẹ olú ọdẹ. Ọlọ́run ò níbìkan ìlọ. Àwọn agbófinró fúnra wọn tilẹ̀ ti fọkàn àwọn èèyàn balẹ̀ níbẹ̀ o. Wọ́n ní lójú iná kọ́ lewùrà yóò hurun pé gbogbo ìhàlẹ̀ táwọn afẹ̀míṣòfò náà ń ṣe, oníṣàngó mọ ògì ẹni tí yóò dànù ni o, pé tí wọ́n bá kọlu àwọn níbi tí àwọn bá sí, kò ní yàtọ̀ sí bí ìgbà tí ajá bá bá ẹkùn ní bùbá, wọn yóò fẹ̀jẹ̀wẹ̀ kẹ́yìn ni. Alága ìjọba ìbílẹ̀ Ọ̀yún fúnra ẹ̀, Àkànbí Ọlánrewájú, ti sáré pè pàdé. Ìyẹn náà ló sì fọkàn àwọn èèyàn balẹ̀ pé
kí wọ́n má wulẹ̀ sá lọ kí nìkan ò ní ṣe wọ́n. Onílòótọ́ làwọn afẹ̀míṣòfò kọ lẹ́tà, àmọ́ lẹ́tà ikú tí wọ́n kọ náà àwọn fúnra wọn ni wọn yóò tẹ́wọ́ gbà á tó bá yá. Ohun táwọn èèyàn ń tẹnumọ́ jù náà ni pé ní gbogbo àwọn ìgbèríko ìpínlẹ̀ Kwara wọ̀nyí lásìkò yìí, àfi kí àwọn èèyàn náà pàápàá múra fúnra wọn o. Àwọn ni wọn yóò kọ́kọ́ gba ara wọn sílẹ̀, nítorí tí gbogbo ìlú bá wà nígbáradì bí àwọn afẹ̀míṣòfò bá dé, tí wọ́n bá kojú àwọn aráàlú, tí àwọn aráàlú náà kojú wọn, àwọn ni wọn yóò sá lọ gbẹ̀yìn, nítorí kò sí bí wọn yóò ṣe pa odidi ìlú kan tán lẹ́ẹ̀kan. Àti pé tí méjì mẹ́ta nínú àwọn náà bá farapa, tí àwọn aráàlú gbìyànjú tí wọ́n rí díẹ̀ mú nínú wọn, àwọn tó kù yóò sá lọ ni. Eléyìí yóò sì di ìbẹ̀rù fáwọn afẹ̀míṣòfò ní gbogbo ìlú yíkáyíká. Ojúlalá kan fi ń ṣọ́rí, ẹnu ẹni la fi kọ ohun ò jẹ́. Kí àwọn aráàlú má sá kúrò nílùú wọn fáwọn afẹ̀míṣòfò yìí mọ́ làwọn ọ̀gá àwọn agbófinró ń wí, pé tí wọ́n bá dúró láti kojú wọn, wọn ò lè ja ìjà náà pẹ́ táwọn agbófinró onírànlọ́wọ́ yóò fi dé, tí àwọn yóò sì ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò náà fún wọn. Èyí tó délẹ̀ ṣá o, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan o, gbogbo ìlú pátá ló gbọ́dọ̀ gbáradì, torí àwọn afẹ̀míṣòfò náà kò mú kinní ọ̀hún ní kékeré mọ́ rárá. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò yìí kò wá láti ìta, inú ilé wa ni púpọ̀ wọn ń gbé. Bí wọ́n bá sì ti mú méjì mẹ́ta nínú wọn balẹ̀, àwọn tó kù yóò fara ṣoko. Gbogbo ìlú ni kó múra o, ká lè borí ogun afẹ̀míṣòfò. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ lẹ́tà àwọn afẹ̀míṣòfò tí wọ́n tún kọ sí wọn ní Kwara fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ìparí ọ̀sẹ̀ o.